Ilé-ẹjọ́ ju akẹ́kọ̀ọ́ 25 láti fásitì Àjàyí Crowther sí ẹ̀wọ̀n lórí ikú akẹgbẹ́ wọn o. Kò dín ní akẹ́kọ̀ọ́ 25 tó fojú ba ilé-ẹjọ́ lára àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga yunifásitì Àjàyí Crowther tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́rú Wednesday ọjọ́ 5 oṣù kẹfà ọdún yìí. Èyí mà wáyé lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n lu akẹ́kọ̀ọ́ kan Alex Tìmílẹ́yìn tí wọ́n lù pa o. Ẹ̀sùn tí wọ́n sì fi kan Tìmílẹ́yìn ni pé ó mà jí fóònù. Ilé-ẹjọ́ májísírèètì Ìbàdàn ni wọ́n ti gbọ́ ẹjọ́ àwọn akẹ́kọ̀ọ́ 25 náà lọ́jọ́ 24 oṣù karùn-ún ọdún 2024. Ó ní ọ̀rọ̀ tó gbé àwọn akẹ́kọ̀ọ́ yìí dé kóòtù mọ̀ wáyé o. Ibùgbé kan tí wọ́n ń pè ní Shepherd Inn nínú ọgbà yunifásitì Àjàyí Crowther ni wọ́n ní Alex Tìmílẹ́yìn tó náà jẹ́ akẹ́kọ̀ọ́ ti jí fóònù o. Ìròyìn sọ pé àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ ló máa fi ẹ̀sùn olè jíjà ni wọ́n fi kàn án. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi igi pankẹ́rẹ́ àti wáyà iná wọ́n fi ń lù ú títí tí ó fi dágbére fáyé o. Ìbùkún Olúwa Táíwò, ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yunifásitì Àjàyí Crowther, ó ṣàlàyé fáwọn oníròyìn nígbà náà pé níṣe ni wọ́n ti Alex mọ́nú yàrá kan tí wọ́n sì lù ú fún ọ̀pọ̀ wákàtí kó dorí pé ó mà dágbére fáyé. Ó ní wọ́n da omi sí i lára kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní lù ú nítorí fóònù tí wọ́n ní wọ́n mà bá lọ rẹ̀ pòun ló jí fóònù. Ọ̀gbẹ́ni Táíwò sọ pé nígbà tí ìrànlọ́wọ́ yóò fi dé fún Tìmí tí àwọn fẹ́ gbé lọ sí ilé ìwòsàn níṣẹ́ ló kù káwọn tó débẹ̀ o. Bákan náà ni ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí ó fìdí rẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn ní ọjọ́ kejì tí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n fojú ba ilé ẹjọ́. Ó ní kóòtù ti pàṣẹ kí wọ́n máa najú làámà títí di ọjọ́ 9 oṣù keje ọdún 2024. Yàtọ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ 25, ilé ẹjọ́ mà tó fẹ̀sùn kan òṣìṣẹ́ aláàbò Ọládòyè Fẹ́mi àti ẹni tí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n máa ń pè ránṣẹ́ Kẹ́hìndé Ọlásùsúyì. Wọ́n ní wọ́n mọ̀kọ́ láti ké gbàjarè tàbí dóòlà ọmọkùnrin náà nígbà tí wọ́n fìyà jẹ. Ilé ẹjọ́ wá sọ pé kò mà bójúmu bí wọ́n ṣe kọ̀ láti dá àwọn akẹ́kọ̀ọ́ náà lẹ́kùn nígbà tí wọ́n hùwà ibi náà. Ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ hùwà ọ̀daràn òun ni wọ́n fi kan àwọn méjèèjì. Lẹ́yìn ìgbẹ́jọ́ òun ni adájọ́ pàṣẹ kí wọ́n lọ fi wọ́n sí àhámọ́ títí di ọjọ́ 9 oṣù keje ọdún 2024 tá a wà nínú rẹ̀ yìí. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.